gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní Masoyinbo ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Kamari Masoyinbo ń bí. Kamari Mama Soyinbo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masoyinbo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà tí bọ́kọ̀dé. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ ẹ dáhùn ìbéèrè mẹ́wàá. Kẹ́ ẹ má fi èdè míì kún èdè Yorùbá, kẹ́ ẹ dẹ̀ mú nǹkan yín dáadáa. Tẹ́ bá ṣètò yìí, kẹ́ ẹ wà lẹ́gbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún wálẹ̀, ṣùgbọ́n tẹ́ ẹ ṣe àmúlùmálà èdè lẹ́yìn ètò á fún yín nílọ́pọ̀ lọ́nà méjì. Tẹ́ bá wà ní ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá, tẹ́ ti ṣe àmúlùmálà èdè tó pọ̀ o, tẹ́ ti níbèrè lẹ̀. Ìyẹn náà dáa. Nǹkan mo fẹ́ràn yín. Ṣùgbọ́n tẹ́ bá yarí délẹ̀ ká ṣe é lànà ni. Kí ló dé? Kò sí. Kí ló dé? Ẹ túraká. Kò sí nǹkankan. Tẹ́ níbèrè lẹ̀, tẹ́ bá ní ẹ lọ, bẹ́ ṣe máa dáhùn ìbéèrè yín, tẹ́ bá ṣe ń dáhùn owó yín á tún máa gbé pẹ́ẹ́lí lọ sókè. Olúwa ṣeun. Olúwa ṣeun. Ẹ pẹ̀lẹ́. Tẹ́ bá kọ̀ tiẹ̀ ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan yìí kákọ̀ gbà pé ẹni kí lẹ máa fi ṣe. Ẹ má sọ fún mi pé ẹ fẹ́ fáláìní o. Màá fún yín ká tó kó sórí ètò. Ẹ fún mi. Ká tó kó sórí ètò. Ẹ fún mi. Ká tó kó sórí ètò. Ó dáa, ìbéèrè àkọ́kọ́. Kí lorúkọ yín? Adenike. Lorúkọ yín? Bẹ́ẹ̀ni. Ìbéèrè kejì. Níbo lẹ ti wá? Ìkòròdú. Ìkòròdú ọ̀gá. Bẹ́ẹ̀ni. Ìbéèrè kẹta. Iṣẹ́ wo lẹ ń ṣe? Ìyàwólé. Ìyàwólé ni? Bẹ́ẹ̀ni. Nǹkan tẹ́ fi kún lára tẹ́ fi kún nìyẹn. Ọkọ yín ni. Bọ́kọ bá pàwó, ara ìyàwó là ó máa ti mọ̀. Ó dá mi lójú bọ́kọ bá pàwó. Ara ìyàwó là ó ti mọ̀ bọ́kọ bá pàwó. Olúwa ṣeun. Kọ́lọ́run ṣàánú fọ́kùnrin ni. Àmídì. Kọ́lọ́run ṣe wá lọ́wọ́. A ní kí lọ́wọ́ àbówó ṣe wọ́n náà máa dá padà fún mi. Mo mọ̀ méjì bá bèrè lọ́wọ́ yìí ẹ̀ lè dá padà fún mi. Ẹ dá padà fún mi. Àmì yọ mọ́tò yẹn ọkọ̀ ni. Mi mọ̀ rí. Tí mo ṣe wá mo dá wá ni. Mi mọ̀ rí. Ń gbọ́ ẹ mọ̀ wọ́n. Báwo náà ṣe jẹ́ sí yín? Bí mo ṣe wá ẹni tí mo fẹ́ lójókòó yìí olófòfò. Ó dáa. Ẹ fún ọ ní ìbéèrè àkọ́kọ́. Ẹ ṣé. Òǹkà wo ni? Ẹ jẹ́ n wò. 1163. Ẹgbẹ̀rún. Ẹ máa fún mi ní gègé àti ìwé pélébé. Ẹ jọ̀ọ́, ẹ bá mi wá gègé àti ìwé pélébé fún wọn kán fi kọ̀ọ̀kan. Kí lẹ̀ ń dúró fún? Kí lẹ̀ ń dúró fún? Ó yá. Kó tó sá lọ lórí wọn. Ìwé pélébé nìyẹn. Ìwé lélẹ̀. Gègé dà. Níní ṣo ní gègé ńbẹ̀. Máa bọ̀ níní máa ní. Tómi wọn. Ẹ ṣé olóòtú. Ẹ ṣé ìyàwólé. Kí ni ṣẹ́rí òǹkà? Mo ti kà dáadáa. Ṣùgbọ́n eléyìí pàkàṣọ fún mi. Ń pàkàṣọ fún yín. Bẹ́ẹ̀ni.
So bẹ́ẹ̀ ni so yẹn mo fi sà yẹn lẹ̀ mo mú so mo èèyàn dáadáa ni mí o. mi ò sọ bẹ́ẹ̀. ẹ sọ bẹ́ẹ̀. ta ló gbọ́ ẹ jẹ́ kán jẹ́ kí ẹ jẹ́ kán tún fún mi kí n wò kán fi wọ̀n mi kí n wò torí mi mọ̀ pé mo sọ bẹ́ẹ̀. ẹ gbọ́. mi ì sọ bẹ́ẹ̀. ṣé wọ́n sọ àbí wọn ọ̀chọ́ ṣé wọ́n chọ́ àbọ̀ ọ̀chọ́. mi ò sọ bẹ́ẹ̀. ṣé wọ́n chọ́ àbọ̀ ọ̀chọ́. mi ò sọ bẹ́ẹ̀. ẹ̀yin náà gbọ́. mi ì sọ bẹ́ẹ̀. ẹ gbọ́ ṣé wọ́n chọ́ àbọ̀ ọ̀chọ́. mi ì sọ bẹ́ẹ̀. ṣé wọ́n chọ́ àbọ̀ ọ̀chọ́. mi ì sọ bẹ́ẹ̀. wọ́n ọ̀chọ́ ṣẹgbọ́ ẹbí wọn ẹ̀gbọ́n mi sọ ẹ máa tún gbọ́ ẹ dáwọ́ mi padà ẹ ní sùúrù ẹ jẹ́ kọ́kọ́ dówó mi padà ká tó tún gbọ́. ẹ ní sùúrù tẹ́ bá ti tún wò tẹ́ bá ti sọ tó bá yí pé ẹ sọ màá fún yín ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan. torí pé mi ò gbóyìnbó tó nǹkan tẹ́ sọ yẹn. ẹ nílò láti gbóyìnbó kẹ́ tó sọ òyìnbó ẹ pẹ̀lẹ́. ẹ dówó mi padà mi ò sọ olóòtú. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó ní ẹ ṣì máa gbá gbogbo ẹ ṣì máa gbá gbogbo ẹ dówó mi padà. àní kí lẹ ti rí o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí lẹ ti rí ẹ ṣì máa sọ òyìnbó. ẹ délé padà èyí tí mo sọ tí mi ò sọ yẹn ṣì dá padà. torí má sọ òyìnbó máa lẹ́wà yìí. tó bá dá mi lójú mo máa gbà sí yín lẹ́nu but mi ì sọ. bá a yọ bọ̀tì yẹn. mo ṣẹ̀ṣẹ̀ sọ ni mo sọ yẹn mo ṣẹ̀ṣẹ̀ sọ ni. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ bàbá mi owó sì kì í síbí o. aláòtú. aláòtú ló tún di. èyí tẹ́ yọ lákòókò yẹn mi ò sọ èyí tẹ́ kejì yẹn mo sọ. n ti gbọ́. ẹ máa yàn mí jẹ. mi ò yàn yín jẹ tẹ́ bá ti rí ẹ máa èmi ó dá mi lójú ni ó yá ẹ ní sùúrù. ẹ kọ́ mi ló ń kà ẹ. kí n kọ́ yín ló ń kà ẹ kọ́ mi. ó dáa ọmọ yìí tẹ́ gbé wá yìí. ó dáa 1000. ó ti dìjà o. ẹnu ẹ̀ láwà tí kì í bolówó nú. ọkọ mi dẹ̀ ti sọ pé kí n má jà. èmi dẹ̀ láwó ọ̀dàdà má dà ọ̀rẹ́ mi má dà mí o ọ̀rẹ́ ò tó bá dà mí èmi ò ní dà ẹ́ wàláì fò fọ́ọ̀rọ̀ ẹ̀jẹ̀ máa ó ké èmi máa lò fọ́jẹ̀. ta ló kórè tẹkọ. ta ló kọ. ẹ̀yin lẹ́nìyàwó yìí ẹ̀yin ìkọ̀lẹ́. má kọ̀ débẹ̀ ó yá. ẹgbẹ̀rún kan ni wọ́n ẹ̀rá mi òkè yẹn. ẹ pẹ̀lẹ́. ṣé rí ọmọ mi àkọ́bí mi ó ní tí mi bá sóyìnbó ẹyọ kan òun máa fún mi ní. òfurufú lẹ tún kọ sí. òun máa fún mi níye. igba pọ́ùn ẹ pẹ̀lẹ́ kí ló wà láyé àfọwọ́bà fi sílẹ̀. ó ní máa kí ọmọkọ yìí sọ́lá dùn ní. ẹni mò ń kí wọn náà. ẹgbẹ̀rún kan kọ́ kúkú fún mi ó dáa ẹgbẹ̀rún kan ní 1000. n ti kọ yẹn. 100 ní ọgọ́rùn-ún. ọgọ́rùn-ún. ní kíni. ọgọ́rùn-ún. ní kíni. ní ọgọ́rùn-ún. ọgọ́rùn-ún yẹn a rí ní 20 lọ́nà 5. 120 ní ọgọ́fà. 130 ní àádóje. 140 ní ogóje, ogún lọ́nà méje. 150 ní àádọ́jọ. 160 ní ọgọ́jọ. ó yá ẹ wá ní sùúrù. ìbéèrè. ẹgbẹ̀rún kan. ìbéèrè kẹta lé ní. kí ni 163. ọgọ́jọ lé mẹ́ta. ó yá ẹ wá sọ 1163. ẹgbẹ̀rún kan lé lọ́gọ́jọ lé mẹ́ta. ó yá nípa tí wọ́n fẹ́ má ṣọ̀tẹ̀ wọ́n gbìyànjú. parí òwe yìí bí eégún bá ṣubú. 1161. ọgọ́jọ lé kan. ó yá jàre ẹ má bínú. bí eégún bá ṣubú orí àyà tọkùn. nígbà tí ejú ṣubú. inú atọ́kùn máa bàjẹ́. inú atọ́kùn máa bàjẹ́ bẹ́ẹ̀ ni. ẹ ràn mí lọ́wọ́ ẹ má ti pọ̀ owó mi rẹ o torí owó yìí ò gbọ́dọ̀ kọjá bó ṣe wà yẹn o. àdéhùn ti wà lórí gbogbo nǹkan tẹ́ ṣe fún mi lénìí yìí o.
ẹ má parẹ́ o. Àdéhùn kan wà tí mo bó Olúwa ṣe ẹbí mi Ẹ ràn mí pé lọ́wọ́. kí Bí eégún bá ṣubú mi gbòwe rí. kórí mi má gbàgbé àdéhùn wa. Ó yá. Bí eégún bá ṣubú inú atọ́kùn máa bàjẹ́. Ẹ ràn mí lọ́wọ́. Ṣé bẹ́ẹ̀ máa ràn àwọn èèyàn lọ́wọ́? Ó dà bí eégún bá ṣubú ṣé ẹ mọ̀. Idea bá mi yọ idea yẹn lóhùn. Mo ń kìlọ̀ ọmọkùnrin fún yín o. Mi ì rírí. Àdéhùn tá tẹ̀jọ́ ṣe gan ó ti ṣe kìíní. Àdéhùn tẹ bá ta ní ṣe. Ọmọkùnrin yìí aláwèwé. Ó dà kí ni. Sọ pé mi mọ̀yàn rí. Bí eégún bá ṣubú kí ló máa tí eégún bá ṣubú kí lẹ wò pé ó lè ṣe eégún yẹn kí ni. Tí eégún bá ṣubú. Aṣọ di kí ni. Aṣọ di ara. Aṣọ dára àbí aṣọ didán. Aṣọ didán tí eégún bá ṣubú. Aṣọ didán. Ẹ ṣe ló tì í. Ẹ ṣe olóòtú aṣọ didán. Ẹ ṣe mo ti gbalẹ̀. Ẹ ṣe olóòtú mi ní pẹ́ dìde. Kí ló dé tẹ̀ ń ṣe báyìí fún mi? Ìgbà tí mo ti dé tẹ́tí ń wojú mi tẹ́tí ń ṣà ni mo ti mọ̀ pé nǹkan máa kàn léèní. Tẹ́ bá dẹ̀ mọ̀ nǹkan tó wà nínú mi fún yín ẹ ní ṣe nǹkan tẹ́ ń ṣe fún mi. No, nǹkan tẹ́ ń ṣe yìí dá. Mi ì sọ ni mo sọ. Parí òwe pa. Ẹ ní sùúrù mi ò mọ nǹkan tẹ́ mú òun dà. Ẹgbẹ̀rún kan. Kí ni 200? Igba. Kí ni 36? Mẹ́rin dín ní gbogbo ọpọlọ mi ó ti jọpọ̀. Abẹ́rẹ́ Ọlọ́run. 9 dín ní. Kí ni ogún? Ẹ rán mi létí ogún náà. Ẹ rán mi létí ogún tí má ti rántí máa rántí gbogbo ẹ̀. Ogún 20. Ìyẹn kọ́ ní èdè wa, èdè abínibí, èdè wa. Ẹni pé mo kọlà okòó. Ogún méjì. Ogójì. No. Báyìí ẹ̀ lóye. Mi ì gbàgbọ́ pé mo ṣe nǹkan báyìí o. Ẹ pẹ̀lẹ́. Kéèyàn má tan rẹ̀ owó sì kì í síbẹ̀ o. Nígbà tá à ń bọ̀ láti Kòròdú ọmọye tá a rọ epo sínú ọkọ̀. Ṣebí ẹ̀yin lẹ ń gbé níbi tó jìnnà. Mi ì díjú mọ́jú nítorí ètò yìí. Ká ní mo mọ̀ pé nǹkan báyìí ni báwo ni mi ṣe wá ní díjú. Mo ò díjú. Kí ló wà níbẹ̀? Mo ń kàwé ni. Ẹ ń kàwé? Ó yá torí pé ẹ ń kàwé yẹn ẹ jẹ́ wò. Ṣé ẹ mọ̀ pé 40 ni òjì, ogójì, 50 ni àádọ́ta, 60 ni ọgọ́ta, ogún lọ́nà mẹ́ta, 70 ni àádọ́rin. Èyí tí ogún bá lè pín. Bẹ́ẹ̀ kọ́ lẹ ṣe máa ń pè lórí ètò. Ẹ máa ń pè bákan òjì, ọ̀tà. Nǹkan náà tí mo ń ṣàlàyé fún yín ni. Ṣáájú ẹlẹ́dẹ̀pẹ̀dẹ̀. Ẹ̀dẹ́pọ̀. Gbogbo ẹ̀ ni mo ti kà. Ẹ̀dẹ́pọ̀. Ó dáa. 20 ni okòó. 40 ni òjì, ogún lọ́nà méjì. 60 ni ọ̀tà, ogún lọ́nà mẹ́ta, ọgọ́ta. 80 ni ọ̀rìn, ogún lọ́nà mẹ́rin. 100 ni Ọkọ mi ní pé kí n má sunkún. Ẹ pẹ̀lẹ́ pẹ̀lú omi dídì tẹkọ̀ tí ẹ gbé wáyé. Mi ì sọ òǹkà mọ́, mi ì mọ̀. Ẹ jẹ́ ká yọ ńgbà yẹn. Ẹ má yọ. Mélòó lókùn tẹ́ tún fẹ́ yọ? Ẹ ti fẹ́ kí n rówó mú délé rárá ni. Ó sì kì í síbẹ̀. Mi lè jẹ gbèsè kúrò níbí o torí mi kì í jẹ gbèsè o. Ó dáa. Ó yá.
236 ó máa jẹ́ òjìlénígbadínmẹ́rin lé ní ẹgbẹ̀rún kan. òjìlélúgbadínmẹ́rin-lé-lẹ́gbẹ̀rún kan. Pa òwe márùn-ún tí ó bá ní ọba nínú. Ọba ní ọba lóko, èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. Ọba ní ọba lóko, èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó Ṣé di mo gbà kìíní. yẹn? Ẹ gbà á. Okay. Láàrin òkè. Kí ló ń ṣe? Kí ló ń dùn nù ẹ̀? Ó yá, ṣe bí ẹlẹ́mọ̀ wọn, ó yá. Ọba márùn-ún ìgbà márùn-ún ẹni kò lè lólé ayé. Ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ẹni kò lè lólé ayé gbó. Ó di méjì. Odò ọba aránníṣẹ́, iṣẹ́ ọba kò ṣe má jẹ. Odò ọba kò ṣe má aránníṣẹ́, odò ọba kún, iṣẹ́ ọba ò ṣe má jẹ, odò ọba ò ṣe torí bọ̀. Ó di mẹ́ta. Ṣé mo gbà náà? Ẹ bá mi yọ náà yẹn. Ẹ pẹ̀lẹ́. Owó máa ṣì kì í síbẹ̀. Gbogbo tó wà lẹ́nu mi òyìnbó ni. Òyìnbó ni. Mo ń tẹ̀ ni mo Ẹ ń máa tẹ̀. sọ. Mi ì lè sọ. Tó bá bọ́ gbogbo ẹ̀ lẹ́ máa parẹ́. Ìgbà mélòó lajá fi ń gbégun? Ó di mẹ́ta. Ṣé mo gbà yẹn? Ilé ọba tó jó ẹwà ló bù sí. Ó di mẹ́rin. Èèyàn tó bá dẹ̀ gbé kinní kan. Ẹni gbé kàkàkí ọba ó di ibi tí ó ti fún. Ibo ni ó ti fún? Pàtẹ́wọ́ fúnra mi. Ẹ̀yin ò pàtẹ́wọ́ fún mi. Aláǹgbá tó bẹ́ látorí ìrókò, omi rí ẹ̀ sókè, ó ní yáyàyà. I salute myself. Bẹ́ẹ̀ni kankan ò bá yìn mí. Èmi gan lára dẹ̀yìn rà mí. Èmi gan lára dẹ̀yìn rà mí. Má dẹ̀yìn rà mí. Ẹgbẹ̀rún kan ẹ sọ eléyìí fún mi o. 181. No. Ẹ pẹ̀lẹ́. Ẹ mọ̀ ń tẹ́ ṣe fún mi lóòótọ́. Ọgọ́rùn-ún. Orí mi ti. Ṣé 181 lẹ̀ ń wá kiri báyìí? Bẹ́ẹ̀ni. Kí ni 120? Ọgọ́fà. Mi ì kọ yẹn lẹ̀ o. Ẹ kọ yẹn lẹ̀. Mo kọ ọgọ́fà. Olóòtú, ẹ má jẹ́ kí gbogbo ẹjọ́ pọ̀. Ọgọ́rùn-ún ó lé ní ọ̀rìn. This is ọ̀rìn. Ìyẹn jábọ̀ ni. Ẹ má ṣe bẹ́ẹ̀. Àfìgbà táwọn ọ̀tá ìdójútì mi. Ẹ bá bẹ̀ wọ́n. Ẹ bá ń bẹ̀ wọ́n. Ẹ fi yẹn yá mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. Àyà wà kò yí o. Olófófó. Ẹyọ kan ní kò fi sí. This is here, Mr. Àwọn tó ń bọ́ sálẹ̀ mo fi wọ́n ṣe ẹyẹ. Ẹyin máa lè o. This is ọ̀rìn. Mo ti sọ pé mi lè jẹ́. Ó dáa. Ó yá, mò ń gbọ́. Ẹ kàn sọ nǹkan fún mi ṣe mọ́ òǹkà ìgógó ló bà gbogbo ẹ̀jẹ̀ fún mi. Ó dáa, ẹ jẹ́ fún yín. Ẹni sọ̀rọ̀ 100 yẹn ní ọgọ́rùn-ún. 20 lọ́nà márùn-ún. Ó dáa, ẹ jẹ́ á ṣe báyìí. Ẹ mú láti 50. Ẹ jẹ́ n kọ́ yín. Ẹ mú láti 50. Àádọ́ta. Nǹkan tó túmọ̀ sí ni pé 20 lọ́nà mẹ́ta dín ẹ̀wá. Àádọ́ta. Okay.
ẹyọ kẹyìn ṣé mọ̀. a ní kẹ́ má kọ́ mi mi mọ̀ ẹ má kọ́ mi olóṣù ẹ má kọ́ mi. ẹ báwo lẹ ṣe fẹ́ mọ̀. mo ti mọ̀ tẹ́lẹ̀ kí n tó wá nítorí mi sọ fún yín pé mo ti kọ gbogbo ẹ̀ mọ́jú bẹ́ẹ̀ ṣe ti ṣe mí ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ti ṣe mí gbogbo ẹ̀ ti èmi olóòtú ẹ má kọ́ mi ẹ má kọ́ mi. bá mi bẹ̀ wọ́n. àṣẹ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ́ ra. ọkọ mi ni mo mọ̀ rí mo mọ̀ rí. ó yá. wọ́n tún ẹ̀yọ̀ nǹkan kó bẹ̀ owó kò sí nǹkan kan mọ́ bẹ́ẹ̀. ṣebí ẹ̀yin lẹ gbé ọkọ̀ wá ẹ ṣe wọkọ̀ wá ọkọ̀ àgbérò ẹ wọkọ̀. kálọ́kọ̀ tó máa ń gùn yẹn wà ní èyí tó máa ń gùn yẹn mi mọ orúkọ ẹ̀ ní Yorùbá tátàkùkù náà. mi sọ yẹn jáde kò bọ. bàmí yọ dání. ìbéèrè kẹta màá ní mo wá ẹni máa ṣe ìbéèrè mi tán tó má ti jẹ wọ́n lówó máa san òun. Yorùbá bọ̀ wọ́n ní ojú tó bá ro ni ojú tó bá rọ̀ ni ìrọ̀rẹ́ ní rore sọ kí ni rore. ìrọ̀rẹ́ mi ìrọ̀rẹ́. ojú tó bá rọ̀ ni rọ̀ ni rọ̀rẹ́ ń sọ. kí ni rọ̀rẹ́ ń sọ. ìrọ̀rẹ́ kí ni ìrọ̀rẹ́. mo mọ̀ tún mo wé yìí. kí ni mi ò ní kẹsàn túmọ̀ kí ni ìrọ̀rẹ́. ata ṣé ata gúngún àbí ṣọ̀mbọ̀. èmi ò bá yín wí o mi sọ̀rọ̀ sínú mi ni o sọ ojú tó bá rọ̀ ni ìrọ̀rẹ́ ń sọ. ìrọ̀rẹ́ ń sọ. ìrọ̀rẹ́ ń sọ. ojú tó bá rọ̀ ṣé mọ̀ ni ìrọ̀rẹ́ ń sọ. mo gbọ́ Yorùbá jó òun lọ tá gbọ́ Yorùbá òun ni ò bá jókòó síbi. lójà ojú tó bá rọ̀ ni ìrọ̀rẹ́ ń sọ. ẹ̀yin gbọ́ jù mí lọ òun ni mi ń sọ. rọ̀rẹ́ kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ó wà ẹyọ kan ó wà lójú yín. ìlà. ṣé ìlà kan lẹ́ẹ̀kan ni. ìlà méjì. ẹyọ kan wà lójú wọn ní ìrọ̀rẹ́ yẹn. jẹ́ ojú ẹ̀ kórè kò sí ìrọ̀rẹ́ lójú ẹ̀ kò sí lójú sísì kò sí lójú ẹ̀ náà. èmi nǹkan mo á ní ìrọ̀rẹ́. ó wà lójú tóbi ó dà ó wà lójú tóbi. ìrọ̀rẹ́ ìwò. jẹ́ wo kò sí lójú ẹ̀ kò sí lójú tómi náà. ṣàṣà kí ni ṣàṣà tó máa ń múyàn lójú yẹn. kí ni. ṣàṣà tó máa ń múyàn lójú yẹn. ṣé ẹ̀yin ní ṣàṣà ni. mo kàn tẹ́ ló wà lójú mi bọ́ tí mo wojú bọ̀dá ẹ̀ mo rí pé èmi àti ojú wa mo ti sọ fún ọ̀ka tó dé pé èmi àti wọn ojú wa àjọkọ̀là. ẹ mọ̀ bá mi yọ ìrọ̀rẹ́ yẹn. ẹ má yọ mo máa try ẹ má yọ. bá mi yọ trying. báwo mo ṣe máa dé ìlú wa padà. orílẹ̀-èdè yìí gan jẹ gbèsè. ṣé tí mo bá ti gba abẹ́rẹ́ ẹ máa fi owó mi sí padà. kí ni ìrọ̀rẹ́ ẹ mọ̀. ẹ ló wà lójú mi. ó wà lójú ẹyọ kan péré. mo ti mọ̀ ọ́. mi mọ Yorùbá ẹ bí ẹni pé kí nǹkan sún síyàn lójú. bẹ́ẹ̀ ni mi mọ Yorùbá ẹ. ìrọ̀rẹ́ òun ló máa lé síyàn lójú. ok wọ́n gbà jẹ́ kó wá ti gera ó ti gera jẹ́ yín lówó ẹ̀ jẹ́ wá lówó ń sìn. ìrọ̀rẹ́ òun ni pimple. gbogbo nǹkan tẹ́ gbé wá mi ò gbọ́ rí gbogbo bí mo ṣe láti ìbẹ̀tẹ̀ ti bẹ̀rẹ̀ lórí bàbẹ́là mo wo gbogbo ẹ̀ mi rí gbogbo eléyìí kò ṣẹlẹ̀ rí ẹ mọ̀ọ́mọ̀ ni. kí ni ìtumọ̀ òun ni kí ni ìtumọ̀ àkànlò èdè yìí òkété bọ́ọ̀rù òkété bọ́ọ̀rù òkété bọ́ọ̀rù òkété mo mọ nǹkan tó ń jẹ́ òkété ẹranko lòkété bọ́ọ̀rù ìrù kó bọ́ sílẹ̀
òkété bọ́ọ̀rù olófòfò ràn mí lọ́wọ́ tí ì ṣe nǹkan kan fún mi látìgbà tí mo ti dé òkété bọ́ọ̀rù kí nǹkan kó yọ mọ́yàn lọ́wọ́ kéèyàn wá kó yọ bọ́rọ̀ mọ́yàn lọ́wọ́ ṣé mi ò gbà òkété bọ́ọ̀rù kò fẹ́ mú nǹkan kó wá yọ mọ́ ẹ lọ́wọ́ àbí òkété ó bọ́ọ̀rù òkété ó máa ń ṣe kíákíá ó yára ó bọ́ọ̀rù. kí ni ọwọ́ pálábá èèyàn bá ségi. kán mú yàn òkété bọ́ọ̀rù bẹ́ẹ̀ni. ọwọ́ pálábá èèyàn ségi. ó yá ẹ̀kọ́ 5,000 mi ẹ ṣe. ó yá. ṣe bẹ́ẹ̀ ni pé kí mi lè wá. ẹ mú ẹyẹ. kí ni Yorùbá. 1163 ṣe mọ̀ pé 163 jẹ́ ọgọ́jọ lé mẹ́ta lé ní ẹgbẹ̀rún kan lé lọ́gọ́jọ lé mẹ́ta. kí ni Yorùbá ń pè ní agodongbo. agodongbo olóòtú. agodongbo. ojú akátá bá léwu kò kí ń ṣe yẹn agodongbo. mo ti gbẹ́lẹ̀ rí nínú àwọn ìbéèrè tí máa ń béèrè agodongbo. ẹ sọ fún mi. ó dájọ́ sọ fún yìí ọmọ ẹṣin ni. ok àti ó di méjì. ìtìjú rèé o wáyé délé. bàbá mi tọkọ bá pawó ara ìyàwó la ó máa tí mo bọ ẹni sùúrù bàyà bá jẹ́wọ́ ara ọkọ la ó máa tí mo. ṣé bó máa ń bá mi san gbogbo ẹ̀ tẹ́lẹ̀ ní ṣe ìwọ náà ló máa san o. so ìwọ náà ló máa san bá mi yọ sóyè. bọ̀dá yìí ẹ̀ dá. bá mi fi bọ̀dá yẹn náà sí brọ́dà yẹn bá mi fi brọ́dà. irọ́ ẹ ti ṣàmúlùmọ̀lá 10. 10 yẹn bá mi fi 10 yẹn sí fi 10 yẹn sí kí ló ń ṣe é. wà kí ló dé. gbèsè ni. àwọn wo Yorùbá ń pè ní ọbàkan àwọn tó wá pé bàbá kan náà bí wọn ṣọmọ ìyá kan náà. bẹ́ẹ̀ni ìgbéragadé fún wọn ọ̀tàlélúgbalélẹ́gbẹ̀rún kan. ọ̀tàlélúgbalélẹ́gbẹ̀rún kan kí ni ìyàtọ̀ láàrin kájà àti pẹ̀lẹ́. ìpèlé káso kájà kí ọkùnrin kápá kájà ṣe mọ bí. mo fẹ́ mọ̀. bí bàbá wa. bàbá tí ń bẹ ní ọ̀run. no bàbá wa. bàbá mi ọmọ náà yẹn. Wàsíù Àyìndé wọ́n máa ń so kájà pẹ̀lú aṣọ nígbà tó jẹ Máyégún wọ́n máa ń so kájà tó bá mú aṣọ ọkùnrin tó máa so tí wọ́n ní ro àwọn obìnrin la máa ń ro wọ́n máa ń pa kájà báyìí. bàbá wa. wọ́n máa pa ọ̀nà bàbá mi náà yẹn. wá kí ló dé tí mo ṣe báyìí. wọ́n máa pa kájà ọmọ. kí ni ilé o. kò dé ilé o. mo dán ẹnu gbogbo ayé ló mọ̀ pé mo ń bọ̀ nílé mi o. ó dáa. ìpele ni ìtóbìnrin máa ń fi sí. bẹ́ẹ̀ ni. mo gbà béèrè o. ẹgbà wọn ti fẹ́ bá yín. mi ní jẹ gbèsè kúrò níbí máa parẹ́. ẹ máa parẹ́. lágbára Ọlọ́run. odò làdé ṣe. 234. kí ni Yorùbá ń pè ní dọ́là. kí ni 224 kí ni 240. òjìlénígba dín mẹ́fà lélẹ́gbẹ̀rún kan.
Kí ni Yorùbá ń pè ní dóòlà? Wọ́n fẹ́ dóòlà nǹkan. Ṣé ẹ mọ̀? Ẹ mọ̀? Dóòlà dẹ̀ṣin. Dóòlà. Sọ fún mi tó bá mọ̀. Kò sí nǹkan kan tó fẹ́ ṣe fún wọn ti pa gbogbo owó rẹ̀. Sọ. Ẹ sọ. Help nìyẹn. Kán du nǹkan. Kán du nǹkan. Kán du nǹkan. Kán du nǹkan. Kán dóòlà. Mo mọ̀. Rescue. Dóòlà. Dóòlà Help dẹ̀ṣin. ni ìrànlọ́wọ́. Dóòlà. Kán du ẹ̀mí èèyàn. Kán ṣe olótùú. Kán dùúlà. Kán dùúlà. Kó má lọ. Kán dùúlà ni dóòlà. Mi bá yín wí. Mi ti ẹ̀sán kankan. Mi ti ẹ̀fẹ́ sọ pé Sisi. Èsì èrè. Kí ni Yorùbá ń pè ní ìwọ̀? Domi ìwọ̀. Ìwọ̀ àwọn ọmọ tá bá bí ọmọ ìwọ̀ tó máa ń Umbilical cord. tó máa ń mú ọmọ mọ́yà. Mọ́yà. Ó tán fẹ́ parẹ́ o. Ìbéèrè tó gbẹ̀yìn. Mi lè parẹ́. Ta àkọ́kọ́ yẹn máa fi owó mi sí mi sọ o. Kí ni òǹkà yẹn? Mo máa mele. Ó dà. Ẹgbẹ̀rún kan ó lé ọ̀tà. Ìzọ̀tà náà mẹ́fà àti odò. Ọ̀tà is mẹ́fà àti odò. Bàbá yẹ ẹ̀dá. Ẹ̀dá o. Máa sọ fún gbogbo èèyàn tí mo mọ̀ pé ẹ̀dá. Ojú èèyàn dáadáa náà fi ń wò yìí. Ọlọ́jọ́ ṣáájú mi. Ìzọ̀tà not. Ṣé mo sọ bẹ́ẹ̀ ni? Is ọ̀tà not méjì. Wọ́n tún sọ ẹyọ kan. Mi ì sọ kankan, mo ní bàbá yẹ ẹ̀dá. Ṣé yóò lọ́kàn ara yín nǹkan tó bá sọ lẹ́yìn máa ń gbọ́? Ó yá mò ń gbọ́. Kí lẹ̀ ń gbọ́ báyìí? Kí ló dé tún kú mọ́? 1052. Ọ̀tà ó lé ẹgbẹ̀rún kan. Ó dín. Ọ̀tà ẹgbẹ̀rún kan lé ní ọ̀tà dín. Òyìnbó ló máa dùn láti sọ nǹkan tí mo fẹ́ sọ fún yín, but I'm not gonna say it. But I am not gonna say it. Oh my God. Oh yeah, busy. No. Ẹ mọ̀ nǹkan ni. Ara ìyàwó làwọn máa ti mọ̀. Ẹ mọ̀ nǹkan ni. Mo ní kí àbúrò mi lọ sí Aram kó lọ jókòó àdúrà. Àfáyá, àdúrà yẹn kò work. Oh dear. A ti parí ètò, kò sí nǹkan kan mọ́, ẹ má kọ nǹkan kan mọ́. Fi àdàgbà rọ̀, kí ló túmọ̀ sí? Kéèyàn fi àdàgbà rọ̀, kéèyàn parí nǹkan, á ti fi àdàgbà yìí rọ̀. I can't believe I did all this. No, there's no point in you writing anything anymore. Di méjì, ó dẹ̀ sọ fún mi pé mi lè, oh my God. Olóòtú, no way. No, Olóòtú, seriously, me believe it. Mo ti gbáradì bẹ́ẹ̀ ni mo ń lérí. Gbogbo àwọn ọ̀rẹ́ mi ni mo ti ní kí ni èmi máa gbọ́kọ̀ bọ́ta.
mo ń lé furu kankan for everybody báyìí ẹni pé Ọlọ́run wà lẹ́yìn mi. Ọlọ́run wà lẹ́yìn mi náà o because mo ṣáàdì olóòtú why tí mo ṣe like yín tó ẹ ṣe èèyàn dáadáa bẹ́ẹ̀ yẹn o. I don't believe this happened to me. No. Tí mo máa ń bá àwọn èèyàn kan jẹ́ ká mọ ọmọ èmi tẹ́ pé bí ṣe wà yìí mo máa like èdè gan mà ní mi mọ̀ pé máa rí báyìí fún mi. Ó dùn mí gan ni o. Ọkọ mi ti ní má sunkún báyìí o. This is not right. No. Kí lẹ́ni mo jẹ́? I'm not gonna pay that. Ìyá mi. Bàbá ẹ̀. Bọ̀kọ́ bá pawó ara ìyàwó la ó máa tí mọ̀. Ó sọ fún mi pé tí máa jẹ ẹgbẹ̀rún. Yeah, òun máa fún mi ní pé tí mo bá sóyìnbó ó máa fún mi ní 500 lé ó jẹ́ 1.5 ṣáà nǹkan tó jẹ́ kí n lose. Ọmọ mi ní tí mo bá sóyìnbó ó máa fún mi 200 pounds. Ọmọ mi ní pé ó máa fún mi 100 pounds. Ṣẹ́rí jẹ́ kí n rí gbogbo owó ìgbà ọkọ ọ̀rẹ́ mi ní pé ó máa fún mi 250 pounds. Ọgbọ́n wọ́n ti mọ̀ pé wọ́n ti mọ̀ ọlọ́tẹ̀ ní gbogbo yín. Ẹ̀gbọ́n mi náà ọlọ́tẹ̀ ní gbogbo yín bọ̀dá kàṣà. You guys are not nice. Olóòtú. Eléyìí kẹ́mi mú mi. Olóòtú. Ó sáré kí yé mu gbèsè nu mọ́ máa fi yẹn mú. Kẹ́ máa fi yẹn fà. Olóòtú wá. Ìwé wà mí. Disgrace lílé fún ọmọ mi o. Ọmọ tí mo máa pariwo máa pàṣẹ òyìnbó. Wọ́n ní mọ́ mi ìwé dé tí ìbò. Ìyá mi, ṣé ọmọ yẹn gbèsè tẹ́ ti jẹ ráì? Ṣé ẹ lè wò kẹ́kọ̀ọ́ wò wò? Èmi kàn mo jẹ gbèsè jù, fast ló jẹ gbèsè jù lórí ètò yìí. Kí ni mo tún sọ ọ́ sì tẹ́ fẹ́ kọ? Ẹ mọ̀ bí tẹ́ ti bẹ̀rẹ̀ yìí. Ibo ni gbogbo eléyìí tí mo kọ̀ọ̀kan ilé ni ibi tó dé nìyẹn. I'm gonna pay that. Ó dà ẹ ṣe gan tẹ́ wá sórí ètò lẹ́nìí. Ó dùn gan ni kò sí ọ̀nà ìjẹ gbèsè tó yín bí. Ẹ kọ́ ti kiri jáde. Kò tí ì sí. Sister mi, you see what she just said? Àwọn máa jẹ gbèsè gógó ní ètò yìí o. Ẹni tó bá mówó gógó ò tiẹ̀ mórí yìí. Ẹni tó jẹ gbèsè gógó ló mọṣẹ́ because mo ń sweat. Tẹ bá rí báyà mi ṣe ń jágbà tí fẹ́ bẹ̀rẹ̀. Màá tọ̀ tẹ̀ mẹ́rin. Mi mọ̀ pé báyìí ló ṣe máa padà rí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó ti jẹ́ ká ṣe tó tẹ̀lé. You're a very wicked man. Ẹ gbọ́dọ̀ gé gbogbo kìíní kúrò ńbẹ̀ o. You will have to edit it. Àjọkọ̀lá ni you won't do that to me. Mo jẹ́rìí wọn. Ọ̀gá mi, mo gbọ́dọ̀ rí gbogbo nǹkan tá à ń sọ yìí ńbẹ̀. Ọmọ mi ń kọ́, ẹ ti lómi àti mo lọ́mọ. Ọmọ mẹ́rin ni. Ṣẹ́rá àkọ́bí mi, èèbó ló máa ń sun ojoojúmọ́ ni máa ń bu. Yorùbá. Ní ìfẹ́ gbóyìnbó, ó ní mọ́mì tẹ́ bá lọ, tẹ́ bá fi lè má sọ òyìnbó yẹn kan. 200 pounds. Kọ́yìn, mọ́mì messed up. Ẹ wá débi ẹni àgànà fẹ́ dá. Adúgbò kọ́yìn ọmọ ìyá mi wọ́n gbọ́ Yorùbá. Wọ́n gbọ́ Yorùbá. I do. Ibi ẹ máa fún mi ní òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kọ́yìn. Tán bá ti gé ẹ bá mi gé ibi jáde. Eléyìí fún kọ́yìn. Ìyá ẹ ò gbọ́ Yorùbá. Tán bá ti sọ pé kó sọ Yorùbá, kò ní ẹ̀yin náà ẹ sọ. Nǹkan tó máa gbọ́ ni àyìn gan-an àdúgbò. Adúgbò lọ́wọ́ lẹ́nu ọ̀rọ̀ rẹ̀ tó ti jẹ́ ká ṣètò Yorùbá mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ nígbà tẹ́ni tó wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ á tún ti ṣètò ní o láti fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí tẹ́ bá fẹ́ kópa abẹ́ fẹ́ gbọ́ wa lórí ètò yẹn fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín abẹ́ ẹ̀rọ kẹrọ tẹ fún wa ní sáà yìí Ọlálékan Fábílọ́lá lórúkọ mi ìjọba ní mi ọmọ ọ̀làlẹ̀ ọmọ ajígbàgbà rẹ̀ arígbé di sọ́ọ̀dọ̀ fi roko arígbé dọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ̀ àlédè jí ọba kó tó fi gbà mí ire o tún. Kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ.
kamari, Masoyinbo mbi. Kamari, Mama Soyinbo. Kamari, Masoyinbo mbi. Kamari, Mama Soyinbo. Masoyinbo, Soyinbo. Kalejo